ọjọ́bọ̀ Thursday lónìí ire gbogbo ni ó fi ọ̀dẹ̀ wa ṣe bùgbé o láṣẹ Elédùà. Àmì àṣẹ ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká mu tíì tútù náà à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí atukọ̀ tí ń wakọ̀ òfurufú tó sì ní òye ọpọlọ pípé láti gbé ọkọ̀ òfurufú èyí tó ti ń pòrúurú láti jálulẹ̀ kó sì wá dé èbúté ògo nírọ̀rùn àti àlàáfíà tó ń ti àwọn èrò tó wà nínú rẹ̀. Wọ̀nyí ni ọ̀rọ̀ tó tẹ ẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jáde láti ẹnu rẹ̀ eyín Sẹ́nẹ́tọ̀ George Akume lánàá ti ṣe ọjọ́rú Wednesday ní ìgbà tó ń gba àlejò àwọn ògbónágbòǹgbò tí wọ́n di igi ìròyìn mú ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ NAN ní ìgbà tó ń gbàlejò wọn nínú ọ́fíìsì rẹ̀ ní ìlú Àbújá o. Níbẹ̀ ló ti ṣe àpèjúwe ọ̀hún gẹ́gẹ́ bí wípé orílẹ̀-èdè Nàìjíríà ti wà nínú ìpòrúurú ọkàn tí wọn ò mọ ibi tí wọ́n yóò yà sí. Ó ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dàbí oríkan mẹ́ta, ó ní oríta mẹ́ta èyí tó ń dààmú onílé tó ń dààmú àlejò bí ọ̀rọ̀ Nàìjíríà ti rí nù. ṣùgbọ́n ó ní pẹ̀lú ọgbọ́n òye àti ọpọlọ èyí tó jáfáfá tó ń bẹ lórí ààrẹ Bọ́lá Tinubu, ó ló dáhùn lójú wípé yóò wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo. George Akume tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí àwọn tí wọ́n di igi ìròyìn mú ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ NAN eléyìí tẹni tó jẹ́ ọ̀gá àgbà ẹgbẹ́ ọ̀hún Malam Ali Mohammed Ali tó ń ti àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀wọ̀n sí Akume ní ọ́fíìsì rẹ̀ tó ń bẹ nílùú Àbújá fún ìpalẹ̀mọ́ ètò kan èyí tí wọ́n ní yóò wáyé ní ọjọ́ 3 nínú oṣù kẹwàá ọdún èyí tí a wà yìí láti rí dájú wípé àwọn igun tó gbé ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà dúró àwọn ẹgbẹ́ oníròyìn yìí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀wọ̀n sí wọn láti fi ọ̀rọ̀ jómitúrọ̀ ọ̀rọ̀ kí wọ́n sì lè mọ ibi tí ọ̀rọ̀ Nàìjíríà gbé dé dúró. Òun ló fa ìrìn àjò ọ̀hún tí àwọn ẹgbẹ́ NAN tí wọ́n ṣe sí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kí wọ́n lè fi tó létí ibi tí ìyà ti ń jẹ àwọn mẹ̀kúnnù tó ń ti ìṣòro àti ìnira èyí tó ń la orílẹ̀-èdè Nàìjíríà kọjá lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n lákòótọ́ nínú ọ̀rọ̀ George Akume ó ní òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé kí wọ́n lọ fi ọkàn balẹ̀. Ó ní ìṣòro èyí tí Bọ́lá Tinubu bá nílẹ̀ lẹ́yìn tó di ààrẹ tí wọ́n sì búra fún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn àdójúkọ èyí tó ti bá ńlẹ̀ látọwọ́ àwọn tí wọ́n ti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn, òun ló dàbí ẹni wípé nǹkan le tẹ́rátẹ́rá lásìkò tá a wà yìí. Ó lẹ́kúkú ti mọ̀ wípé títa ríro báyìí là á kọlà ń gbò bá jiná tán òun ló ń dẹwà. Ó lóun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé kí ààrẹ Tinubu tó parí sáà ọdún 4 àkọ́kọ́ yìí ohun gbogbo ni ó padà bọ̀ sípò tí ara yóò sì tu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ̀wẹ̀, àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn ló ti sọ̀rọ̀ bóde láti ẹnu alága ẹni tó jẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún, alága ti ẹgbẹ́ òṣèlú Labour Party eléyìí tí Julius Abure ń léwájú ikọ̀ tirẹ̀ sọ di mímọ̀ wípé àwọn ènìyàn kan wà èyí tí wọ́n yóò fi ọwọ́ òfin gbé láti ṣe ìwádìí àwọn owó kan èyí tí wọ́n lù ní pọ́npọ́ lórí gẹ́gẹ́ bí Julius Abure èyí tó jẹ́ alága ti ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún igun tirẹ̀. Òun ló sọ di mímọ̀ wípé ní báyìí ibi ọ̀rọ̀ gbédé dúró yìí wọ́n ti nílò ìrànwọ́ àwọn àjọ EFCC àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ààbò Nuhu Ribadu àti àwọn ikọ̀ rẹ̀ tó ti àjọ EFCC láti pe àkíyèsí àwọn ènìyàn kan pàápàá jù arábìnrin Aisha Yesufu, bákan náà Paito Itua Ihodalo àti ẹni tó jẹ́ ọmọ oyè tó díje dupò ààrẹ lọ́dún 2023
Peter Obi tó fi mọ́ àwọn àgbààgbà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ó ní àwọn wọ̀nyí pátá làwọn fẹ́ kí àjọ EFCC ó pè kí wọ́n wá ṣàlàyé owó kan èyí tó ń lọ sí bílíọ̀nù 12 náírà. Bákan náà mílíọ̀nù 15 owó orílẹ̀-èdè Amẹ́ríkà $15 million wípé kí wọ́n wá ṣàlàyé owó ọ̀hún, ọ̀nà tí wọ́n gbà náà, tó sì jẹ́ pé bákan náà ní gbogbo kinní ọ̀hún padà forí ṣọpọ́n o tí wọ́n tún jáwé olúborí sí ipò ààrẹ lọ́dún tó kọjá nínú ètò ìbò náà. Ẹni tó lukoro ọ̀rọ̀ ọ̀hún síta òun ni ẹni tó jẹ́ akọ̀wé alukoro àgbà fún ti ẹgbẹ́ òṣèlú Labour Party eyín ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Arábàmbí níbi ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lọ́jọ́rú Wednesday tí ṣe ọjọ́ 11 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà ńbẹ̀ yìí ló sọ wípé ọ̀rọ̀ kan tí Aisha Yesufu gbé bòde wípé òun ò mọwọ́ òun ò mẹsẹ̀ nínú owó tí wọ́n yà sọ́tọ̀ fún ìpolongo ìbò lọ́dún tó kọjá tó ń lọ sí bílíọ̀nù 12 náírà. Ó ní irọ́ gbu ló ń bẹ nínú ọ̀rọ̀ náà. Ó ní Aisha Yesufu, Peter Obi, Pító Ìtúà àti àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ó ní gbogbo wọn pátá ni wọ́n mọ̀ bí wọ́n ṣe lu mílíọ̀nù 12 owó ọ̀hún ní pọ́npọ́ owó tí wọ́n yà sọ́tọ̀ fún ìpolongo ìbò àti owó tí àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ta wọ́n lọ́rẹ fún àtìlẹ́yìn ìpolongo ìbò sí ipò ààrẹ àti àwọn ipò yòókù lọ́dún tó kọjá tí wọ́n sì mú owó náà tí wọ́n ṣe báṣubàṣu. Julius Abure èyí tó wá ní ibi ọ̀rọ̀ gbédé dúró yìí ó ní àjọ EFCC ni ó bá wọn tanná wo ọ̀rọ̀ ọ̀hún, wọ́n sì fẹ́ rí ojú àwọn tí wọ́n kó owó ọ̀hún jẹ lọ́nà èyí tí ò bá òfin mu rárá. Àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà EFCC látẹnu ẹni tó jẹ́ alága àjọ ọ̀hún eyín ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdè ohun màá ló ti sọ̀rọ̀ wípé ọgbọ́n èyí tán láyé káwa lọ sí ọ̀run. Ó ní bá a ti gbọ́n nílé ọkọ náà láti gbọ́n lé àlè, àyà gbọ́n ògúngbè gbọ́n ni, bí àyà bá ti ro ó di dandan kí ògúngbè náà ó ti ro tẹ̀lé o. Ó ní lójúnà láti lè dẹ́kun ogun ìgbésùmọ̀mí, àwọn alọ́kọ́lóhunkígbe àti àwọn ajínigbé tó fi mọ́ àwọn ìwà búburú míì eléyìí tó ti gba orílẹ̀-èdè Nàìjíríà kan lọ́wọ́ báyìí. Ó ní àjọ EFCC ṣetán láti fọwọ́sowọ́pọ̀ kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn ilé ìfowópamọ́ gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Olúkóyèdè ti sọ̀rọ̀ náà síwájú láti ẹnu ẹni tó ṣojú rẹ̀ níbi ètò kan èyí tí olúléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ èyí tó wáyé nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Ẹni tó jẹ́ olùdarí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ nínú àjọ EFCC eyín ọ̀gbẹ́ni Wizim Urujaren èyí tó gbé ọ̀rọ̀ náà jáde lórúkọ Olúkóyèdè sọ di mímọ̀ wípé àwọn tí ń jiyàn gbé lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ilé ìfowópamọ́ kan ni wọ́n ṣà ń lò tí wọ́n ń gbà láti máa fi gba owó ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ènìyàn tí wọ́n bá jí gbé. Ó ní bó bá ti wá rí bẹ́ẹ̀ ó ní ọ̀nà tí wọ́n yóò gbà náà nù láti lè rí dájú pé wọ́n fi ìyà jẹ àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Ó ní nígbà tí wọ́n bá rí owó gbà ó ló dá òun lójú wípé wàhálà yóò sinmi, àwọn gbogbo yóò sì máa fara rọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. Ó ní gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀yìn ìwà jẹgúdújẹrá, ìwà bámúbámú ni mo yó tí àwọn olóṣèlú àti àwọn ọ̀dájú ènìyàn kan lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé wọ̀ gẹ́gẹ́ bí agbádá o. Ó ní orílẹ̀-èdè tàbí ìlú tí ìwà jẹbánú bá sì ti wà ó ló máa ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé, bákan náà ó sì máa ń fa ìṣẹ́ òun ìyà kó máa sodo sí i. Ó ní látàrí àwọn nǹkan wọ̀nyí òun ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí ọwọ́ wọn dilẹ̀ tí àwọn oníṣẹ́ ibi sì ń pè wọ́n láti darapọ̀ mọ́ wọn kí wọ́n ṣiṣẹ́ ibi tí ó sì jẹ́ wípé àwọn ọ̀dọ́ ọ̀hún náà kọ̀ wọ́n tẹ̀lé wọn ni o. Ó ní nípa èyí àwọn yóò rí dájú wípé àwọn ilé ìfowópamọ́ gbogbo èyí tí wọ́n ń gbà láti máa lò fi gba owó ìtanràn lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n bá jí gbé àbí láti lò ó fún iṣẹ́ ibi. Ó ní gbogbo rẹ̀ pátá ni wọn yóò gbégi dá o tí wọn yóò sì bẹ àwọn iléeṣẹ́ ológun kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè rí wípé wọ́n dẹ́kun wọ́n sì ṣe ogun wàhálà èyí tó mi omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tó mì lògbòlògbò. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà ògùn aṣaralóore S2 Herbal Mixture. Tá a bá wá lọ tá a bá padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa nà síwájú sí ẹ kú kalẹ̀.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ní àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ dáa ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ti gbọ́ ìpolówó ọjà X2 Herbal Mixture. Ẹ lọ sílé ìtajà bí wọ́n ti gbọ́ ìpolówó rẹ̀ rí. Kẹ́yìn náà lọ rè mú ti yín bẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li ó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú o. Wọ́n ní lówùúrọ̀ kùtùkùtù ọjọ́rú Wednesday tí ṣe ọjọ́ 11 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí. Nínú ọmọ òrárá màdédé ṣẹyọ nínú ilé ìtajà ìsọpákó kan ètò wà ní ìta màgà ní ìlú Kòròdú ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ilé ìtajà pákó ọ̀hún tí wọ́n ti ń ta pákó àti àwọn ohun èlò ìkọ́lé níná dédé ṣẹyọ ń bẹ̀ ní nǹkan bíi aago 3 òru. Wọ́n ní èyí tó sì jẹ́ wípé ó pa ọ̀pọ̀lọpọ̀ dúkìá lára, èyí tó sì bà ọ̀pọ̀lọpọ̀ owó iyebíye mílíọ̀nù jẹ́ nínú ìsọpákó ọ̀hún èyí tó wà ní ìta màgà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu ọ̀gá àgbà èyí tó wà ní ẹ̀ka tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó, Nusa Okubo sọ di mímọ̀. Ó ní látàrí ìpè lemọ́lemọ́ o èyí tó jẹ́ kí àwọn òṣìṣẹ́ panápaná àti àwọn tí wọ́n ń dóòlà ẹ̀mí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó LASEMA ní gbogbo wọn ta mọ́ra ò ní ìgbà tí wọn yóò fi débẹ̀. Ìwádìí fi hàn wípé iná NEPA ti ṣe náà mọ̀nàmọ́ná èyí tí wọ́n mú wá tó ṣojú kokoko tó le jù, òun ló fà á tó ṣáná pàrà tó sì mú iná ọ̀hún sẹ́nu èyí tó bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá iyebíye jẹ́ nínú ọjà ìsọpákó ọ̀hún. Ó ní ṣùgbọ́n kò sí ẹ̀mí kankan tó bá lọ, èyí tó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ panápaná tó ń ti àwọn ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó, gbogbo wọn pátá ni wọ́n rí wípé wọ́n pa iná náà kí wọ́n tó kúrò ní agbègbè ọ̀hún èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, David Adeleke, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Davido, ohun mà ń ló fi fọ́nrán orin kan níbi yóò ti lọ kọrin ní orílẹ̀-èdè Ethiopia fún ti ayẹyẹ ọdún tuntun tí wọ́n ṣe kó wọ̀ 2017 làwọn ṣe wọnú rẹ̀ báyìí ní orílẹ̀-èdè Ethiopia, èyí tí gbogbo orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sì ṣe àjọyọ̀ wípé ojú àwọn rí ọdún tuntun 2017, èyí tó fi jẹ́ pé ọdún méje ní orílẹ̀-èdè Ethiopia fi wà lẹ́yìn sí àwọn orílẹ̀-èdè yòókù, èyí tó jẹ́ wípé ọdún 2024 làwa ń lo kàlẹ́ndà rẹ̀ lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n wọ́n ní àwọn ṣe kó ọdún 2017 ní orílẹ̀-èdè Ethiopia. Gẹ́gẹ́ bí Davido ti fi fọ́nrán ọ̀hún èyí tó fi sórí ìkànnì Instagram rẹ̀, ibi yóò ti ń kọrin fún àwọn ọmọ orílẹ̀-èdè náà tí gbogbo wọn ń jó tí wọ́n sì ń yọ̀ tí ayọ̀ gbanú wọn kan wípé
ẹni ọdún bá bá láyé òun gangan lọ lọ́dún o. Inú àwọn dùn láti rí kàlẹ́ndà ọdún tuntun 2017 eléyìí tí Davido àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́pọ̀ rẹ̀ èyí tí gbogbo wọn gbéra kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà láti lọ rèé jẹ́ ìpè tí wọ́n pè wọ́n kí wọ́n wá fi orin tuntun dá wọn lárayá fún ọdún tuntun 2017 tí wọ́n ṣẹ̀ mú kàlẹ́ndà rẹ̀ lọ́wọ́ o ní orílẹ̀‐èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí èyí tí ṣe ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án òun ló bọ́ sí ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2017 ní orílẹ̀-èdè Ethiopia. Gẹ́gẹ́ bó ti jẹ́ wípé àwa ti wà ní ọdún 2024 báyìí, òǹdíje ọdún méje ni àwọn orílẹ̀-èdè yòókù ni wọ́n ti fi wà níwájú orílẹ̀-èdè Ethiopia, ní ìgbà tí orílẹ̀-èdè Ethiopia táwọn sì fi ọdún méje wà lẹ́yìn sí àwọn orílẹ̀-èdè yòókù tí wọ́n ti ń lo kàlẹ́ndà ọdún 2024 lọ́wọ́ báyìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà wèrè olórin ìdààmú àdúgbò ọmọ ìjọba Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable Sasuze ohun mà ń ló tuntun ṣe gegele lórí gegele tó tún ṣe bẹbẹ báyìí o. Nínú fọ́nrán kan eléyìí tí ó ti ń sọ wípé èèyàn kan tí ń ta ọkọ̀ eléyìí tó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì sanwó fún kó bá òun gbé ọkọ̀ òun wọlé láti orílẹ̀-èdè Amẹ́ríkà èyí tó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí, ṣùgbọ́n tí atakọ̀ òun tó ń yí òun síbí yí òun sọ̀hún. Nínú fọ́nrán ọ̀hún èyí tó fi hàn níbi tí Portable ti lọ gbé ẹni tó ń ta ọkọ̀ náà tó sì gbé wá sí àdúgbò rẹ̀ ní ìlú Sango ní ìjọba ìbílẹ̀ Adódò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí nínú arákùnrin ata ọkọ̀ ọ̀hún tá a mọ̀ sí dílà eléyìí tí Portable ń sọ wípé dílà òun fẹ́ gbá òun ni olóhun ti sanwó fún un tó sì ṣèlérí fóun wípé láàrin ọjọ́ péréte ọkọ̀ òun láti orílẹ̀-èdè Amẹ́ríkà yóò balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tó ti ń lọ ọ̀sẹ̀ méjì báyìí tóun ò rí omi ara, òun ò sì rẹ́jẹ̀, olóhun ò rí owó, òun ò rí ọkọ̀, bẹ́ẹ̀ sì rí ata ọkọ̀ òun tó ṣe ìlérí fún òun wípé òun yóò bá òun gbé ọkọ̀ òun wọlé láti orílẹ̀-èdè Amẹ́ríkà ní yí òun sọ́tún yí òun sósì, èyí tó mú Portable láti lọ rí gbé wá sí àdúgbò rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní nà tí wọ́n fìyà jẹ. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, nínà arákùnrin tí ń ta ọkọ̀ yìí ló wáyé lẹ́yìn bíi wákàtí 48 hours èyí tí Portable tó gbé ìgbájú fún pàìtọ̀ kan eléyìí tó ń jẹ́ ìhìnrere ní iwájú ilé ìtajà ibi ìgbafẹ́ rẹ̀ bá rẹ̀ èyí tó ń bẹ ní agbègbè Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv fún tèmi. Títí ojúmọ́ ọ̀la tẹ́tùn máa láǹfààní láti bá tún ròyìn ní ìpàdé. Mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá, wọn ò ní fi fọ́tò wa, wọn ò ní fi kọ RIP. Lágbára Ọlọ́run ọjọ́ ayọ̀ wa ò sì ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.